ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى جميع صحابته وعلى جميع آبائه وإخوانه من الأنبياء والمرسلين وسلم تسليما كثيرا. adúpẹ́ fún Ọlọ́run, akí Ọlọ́run, ayin Ọlọ́run, a fi ògo fún ọba gbogbo ayé, ọba àgbàlagbà, ọba tó tóbi ju gbogbo ohun tí táwa mọ̀ ní títóbi lọ, ọba tí ó kàǹkà, òun ló ní gbogbo ọpẹ́, òun ló ní gbogbo ògo, òun ló ní gbogbo ẹ̀yìn, òun ló sì ní gbogbo ìròyìn tó pé àti gbogbo orúkọ tó dáa. Àwa Ọlọ́run ọba yìí ní ọba alárànṣe, ọba kúnni, kókún wa kó ràn wá lọ́wọ́, a sì wá ní ọba tí ń ṣọ́ni kó ṣọ́ wa ní gbogbo nǹkan tí ń jẹ́ aburú, èyí tí ń tọwọ́ ẹni wá, èyí tí ń tunú ẹ̀mí wá, nítorí pé òun lọ́ba tó ní gbogbo nǹkan lọ́dọ̀. A sì wá ìmọ̀nà ọba náà, kí ọba náà kí ó ṣe amọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa. Ẹni tí ọba náà bá fi mọ̀nà, òun náà ni ó mọ̀nà. Ẹni tí Ọlọ́run ọba bá sọnù, kò sẹ́ni tí ó lè fi onítọ̀hún fi mọ̀nà. Àwa jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run kan ṣo tá à ń wí náà, hóró kan ṣo ni, kò ní orogún, kò lẹ́nìkan tí a lè fi wé, kò sí lẹ́nìkan tá a lè fi dọ́gba ẹ̀, kò sí lẹ́nìkan tá a lè fi jọ, kò lẹ́gbẹ́. Kí tóbi Ọlọ́run ọba náà, hóró kan ṣo náà ni. Àwa jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallama òjíṣẹ́ Ọlọ́run ni, ẹrú Ọlọ́run ní sì ń ṣe. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kí ó máa bá ànábì Muhammad àti gbogbo àwọn ará ilé ànábì Muhammad àti gbogbo àwọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti gbà wájú ẹ̀. Lẹ́yìn wá gbà náà, gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ojúlé iṣẹ́ amóhùnmú àwòrán Sunna TV Yoruba ní gbogbo orígun mẹ́rin ayé, àfi kíkí ọlá, kíkí ọlá, àfi kíkí àánú, kíkí ìkẹ́, kíkí àlùbáríkà, àfi kí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ibikíbi tá a bá wà ń pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run, àlùbáríkà tí ń jẹ́ ìbùkún orí àjẹ́ǹjẹ́ tán látọ̀dọ̀ Ọlọ́run kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ní gbogbo àyíká yìí tí a bá wà. Lẹ́yìn wá gbà náà, a kí àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀, àwọn tí wọ́n gbé ilé iṣẹ́ yìí kalẹ̀, ń pé gbogbo àwọn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run kí wọ́n máa wá gba bí
fi jíṣẹ́ Ọlọ́run kí wọ́n máa gba bí fi ṣe àlàyé ẹ̀sìn fún gbogbo ayé àwọn ọmọ bàbá wa Alhaji Seifu àríkọ́ṣe Saka ọbẹ̀ lórí bàbá wa aṣíwájú Alhaji Abdulrazak Saka Seifu àríkọ́ṣe àti gbogbo àwọn àbúrò wọn lẹ́yìn wọn Alhaji Musa Alhaji Yakuba àti gbogbo àwọn yòókù náà a kí wọn pé wọ́n kú iṣẹ́ biribiri wọ́n kú ìnáwó ẹ̀sìn wọ́n kú ìnáwó Islam wọ́n kú àtìlẹ́yìn ẹ̀sìn wọ́n kú àtìlẹ́yìn ẹ̀sìn Islam Ọlọ́run bọba láàánú jùlọ òun náà ló lè bá wa san wọ́n lẹ́san Ọlọ́run kí ó bá san wọ́n ní ẹ̀san rere ní ìhìn ayé àti ní ọ̀la kìyàmà wọ́n ń ṣiṣẹ́ gbogbo gbàlà ń sọ tí kì í bá jásí kí bàbá wọn ti ń ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ kàwé bàbá wọn ti ń ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ táwọn náà fi ń rí lára bàbá wọn pé bó ṣe yẹ kéèyàn ṣe ayé bí ṣe yẹ kéèyàn máa lo ayé nì bọ́lọ́run bá kẹ́yàn ibi tó yẹ kéèyàn máa lo ìkẹ́ Ọlọ́run sí ni gbogbo tó ń ṣe yìí kì í ṣe wípé ohun tó bẹ̀ látòrí wọn ni wirasatan min abihim wọ́n jogún ìṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wọn alọ́mánìgbàgbé Alhaji Seifu Saka àríkọ́ṣe bàbá náà adúpẹ́ fún lálùkìyàmọ́ Ọlọ́run mọ́sá bá wa kẹ́ Ọlọ́run bá wa gẹ̀ Ọlọ́run bá wa yọ́nú sí òun ló bí àwọn ọmọ kalẹ̀ òun ló fi ẹ̀kọ́ tó dáa ló fi kọ́ àwọn ọmọ yìí òun ló fi ẹ̀kọ́ àti ohun tó yẹ kéèyàn ṣe bọ́lọ́run bá kéèyàn òun ló fi rí àwọn ọmọ yìí ló fi mọ àwọn ọmọ yìí làwọn ọmọ yìí fi mọ̀ ń pé eléyìí ọ̀dà àkàṣe ni wọ́n fi ń ṣe báyìí nísìnyí wọ́n ń já àǹfààní fún gbogbo ayé gbogbo àwọn ọmọ náà pátá látòkè délẹ̀ Ọlọ́run má fi kú òjijì fi pa wọ́n jẹ́ kẹ́mi wọn ó gùn àti àlàáfíà ara Ọlọ́run má sábà fi tó wọn ibi tí wọ́n yọ arzikì tí wọ́n fi ń ṣe léyìí Ọlọ́run o má jọ tán láéláé wá jẹ́ káwọn ọmọ tiwọn náà kí wọ́n jogún ìṣe báyìí ní àtọ̀dọ̀ wọn àwọn bàbá wa tí wọ́n gbé síbẹ̀ tí wọ́n ń jẹ́ olóòtú olùdarí tí wọ́n ń darí ẹ̀ tí wọ́n ń fún wa ní gbogbo àwọn àkọlé kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tí a wá ń sọ ní àyè yìí bàbá wa Sheikh Dr. Abdulrahim Shitu Thani Ọlọ́run àpadà sábúrú má jọ tọ́ sí yín o àpadà sígbà má jọ tọ́ sí yín gbogbo ohun tọ́lọ́run fi sí yín lára nínú ìmọ̀ nínú ẹ̀kọ́ nínú ọgbọ́n nínú òye nínú làákàyè nínú ká ṣe nǹkan ká ṣe láṣẹ yanjú kó dùn ún rí kó dùn ún wò kó dùn ún gbọ́ tọ́lọ́run fi ṣe ọ̀ṣọ́ fún yín Ọlọ́run má gbà kán bẹ̀ o ọlá àjẹ́ kan sọ Ọlọ́run ọlá àánú Ọlọ́run alhamdulilayi gbogbo àwọn tó ń ṣerú ilé ní gbogbo orígun mẹ́rin ayé ọlọ́mọsàbà san ẹlẹ́sàn rẹ̀ èyí tí ń jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ní dédé àsìkò yìí òun náà ni at-tahdhiru min at-tama'im wat-tiyara wat-tasha'um òun náà ni ìwà ìṣọ́ra kò níbi ohun tá ń pè ní tama'imu ká wá ìṣọ́ra kò níbẹ̀ ká jìnà sí ká kìlọ̀ fúnra wa ń pé ohun tí ń jẹ́ tama'imu o a gbọ́dọ̀ máa bá wọn ṣe o ohun tí ń jẹ́ at-tiyara wat-tasha'um pẹ̀lú tasha'um ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa bá wọn ṣe èyí náà ni ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní dédé àsìkò yìí náà a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pẹ̀lú wípé nígbà tá à ń sọ tama'im tá à sì ń sọ at-tiyara pẹ̀lú tasha'um èyí tó dájú náà ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá jẹ́ oníkéwú tá a sì jẹ́ onílárúbáwá a lè tí ì mọ kí ni nǹkan tí wọ́n ń wí ń bẹ̀ kí ni nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ a jẹ́ kí a túmọ̀ a ṣe àlàyé fúnra wa nípa kí la ń pè ní at-tama'imu kí la sì ń pè ní at-tiyara wa tasha'um àkọ́kọ́ ń bẹ̀ ká mú apá alákọ̀ọ́kọ́ àkọlé àkọ́kọ́ tí ń jẹ́ tama'im òun náà ni kí àkọ́kọ́ mú ká ṣe àlàyé fúnra wa nípa ẹ̀ at-tama'im ohun tí lárúbáwá ń pè ní tama'im òun náà ni gbólóhùn kan ni gbólóhùn yìí wọ́n bá sọ pé tama'im gbólóhùn nǹkan pípọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ nǹkan pípọ̀ ẹyọ kan aṣọ rẹ̀ òun náà pè ní tẹ̀míìmà ẹyọ kan tí tẹ̀míìmà bá wá pọ̀ wọ́n ń pè ní tama'imu yẹn pé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀míìmà ń já sí pé àlàyé tẹ̀míìmà la fẹ́ fi ṣe fúnra wa kí la wá ń pè ní tẹ̀míìmà àwọn onímọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé wa hiya ma yu'allaqu 'ala al-awladi wa 'ala al-marda min al-kibar rijalan aw nisa'an min wada'in aw talasimin aw 'izam aw ghayri hadha mimma yu'alliquhu al-jahala yaz'amuna annaha tashfi al-marid wa annaha tamna'uhu min al-jinni aw min al-'ayn. Ohun tá ń pè ní tẹ̀míìmà bí àwọn onímọ̀ ṣe túmọ̀ rẹ̀ wọ́n ní òun náà ní gbogbo nǹkan gbogbo yòówó lè jẹ́
léyìí tá máa ń so sí ara àwọn ọmọ kéékèèké àwọn okùn kàbí àwọn nǹkan tá máa ń dípọ̀ tá máa ń so sọ́rùn ọmọ kàbí tá ń so sí ìbàdí fún ọmọ kàbí àwọn nǹkan tá ń so sí ara àwọn tí wọ́n ń ṣe àárẹ̀ lára àwọn aláàárẹ̀ ká so ń dè mọ́ lára kàbí ká so kòkó mọ́ lára kàbí ká mú irin kan bíi nínú irin idẹ ká wá ṣe é ní òrùka kàbí ká ṣe é ní ẹ̀gbà ọwọ́ ká wá so mọ́ ní ara kàbí bẹ́ẹ̀ kọ́ ká gbé pépà kàbí ká gbé awọ kàbí ká mú irin idẹ ká wá kọ orúkọ àwọn àlìjẹ̀nú sínú ẹ̀ kàbí ká mú àwọn hátìmí kan tó máa ń kọ báyìí tí wọ́n máa ń yà báyìí tí wọ́n máa ń kọ àwọn òǹkà sí ká jẹ́ pé náà lókù là ń yà sára àwọn irin ó lè jẹ́ irin idẹ ó sì lè jẹ́ irin lásán kàbí ká wá mú àwọn egungun àwọn ẹranko kan ká wá pàápọ̀ ká wá dìípọ̀ pẹ̀lú awọ ká máa wá so sí ara léyìí tọ́já sí wípé báwọn bùtùlù èèyàn àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn olójú dúdú àwọn tó ń bẹ nínú òkùnkùn tó yẹ pé bí wọ́n ṣe máa ń ṣe é tí wọ́n máa ń lérò pé àwọn kìíní tá a bá so sára láàárẹ̀ yóò fún lálàáfíà kàbí tá a bá so sára ẹ̀ràn kan kàbọ̀ mọ̀ kan kò ní jẹ́ kí àlìjẹ̀nú kọlu ọmọ náà kàbí kò ní jẹ́ kí ọwọ́ ayé ràn kàbí kò ní jẹ́ kí àwọn àjẹ́ kí wọ́n gbé e pa tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan míì wà náà tọ́já sí pé a so sí ṣọ́ọ̀bù ibi tá a ti ń tajà nítorí pé tá a bá ti so síbẹ̀ òun náà máa mú àwọn oníbàárà wá òun náà jẹ́ káwọn oníbàárà kan máa wọlé tọ̀rọ̀ wá ká máa rí tà kàbí bẹ́ẹ̀ kọ́ ká so sínú ilé kàbí ká so sínú mọ́tò ń pé tá a bá ti so àwọn kìíní kọ́ kàbí tá a bá ti gbé àwọn kìíní kọ́ nínú ilé òun náà ní jẹ́ kí á rí mùsíbà kárí dààmú kàbí tá a bá ti gbé kọ́ nínú mọ́tò òun náà ní jẹ́ kí mọ́tò wa kí ó ṣe jàǹbá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ń pè ní tẹ̀mímọ̀ àpapọ̀ ẹ̀ ní jẹ́ àtàmá ìmọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ẹrúsìn Ọlọ́run bá kullu hadha batil gbogbo àwọn nǹkan yìí nǹkan bàjẹ́ ni irọ́ ló wà ń bẹ irọ́ gbà ló wà ń bẹ nítorí gbogbo ohun tí a lérò ń pé àwọn nǹkan tá à ń so mọ́ra wọ̀nyí kàbá àwọn nǹkan tá à ń so mọ́ ṣọ́ọ̀bù wọ̀nyí kàbá àwọn nǹkan tá à ń so mọ́ lé wọ̀nyí gbogbo nǹkan táwa ń rò ń pé àwọn kìíní ni ó ṣe àwọn kìíní kọ́ ni ó ṣe o Ọlọ́run ọba ó ti pè é ní pé ọba ad-dar wa an-nafi' òun lọ́ba tí ó lè kó nira bá wa òun náà sì lọ́ba tó lè ṣe wá ní àǹfààní òun náà sì lọ́ba tó lè dáàbò bò wá gbogbo ohun tá a bá fẹ́ ní ẹni tó lè ṣe fún wa kan lẹ́yìn Ọlọ́run ọba náà kò sí béèyàn bá wá ń ṣe àwọn nǹkan wọ̀nyí tọ́jà sí pé kó ká máa so nǹkan mọ́ra kiri ni ká máa so oúnjẹ mọ́ bàdí ni kàbí ká máa tẹ́ bàǹtẹ́ ni gbogbo àwọn nǹkan yẹn ẹbọ ni ìwọ orogún pẹ̀lú Ọlọ́run ni ìṣe kí ni ìgbé agbára Ọlọ́run fún nǹkan míì ìgbé iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe tẹ́lẹ̀ mi ò lè ṣe ìgbé iṣẹ́ náà fún nǹkan míì ni tó gbogbo ẹni tí máa ń ṣe léyìí ẹ rí i pé nǹkan yìí yóò mú kí yóò já ẹ̀mí ọmọ ènìyàn kó lára Ọlọ́run yóò wá so ẹ̀mí ẹ̀ mọ́ àwọn nǹkan jágajàga wọ̀nyí yóò so ẹ̀mí ẹ̀ mọ́ òǹdè yóò so ẹ̀mí ẹ̀ mọ́ okù tó so sára kàbí tó so sára ọmọ kàbí tó so sára ọmọ kí ọmọ fi lè má ṣàárẹ̀ kàbí bí ọmọ bá fẹ́ hu ẹyin ìgbà míì àwọn nǹkan kan tó gbé ní kíní ẹyin ọmọ ní ọmọ tó bá ti so sí di ọmọ kàbí tá a bá ti gbé ikọ́ Ọlọ́run tó bá fẹ́ hu ẹyin kò ní ní lára kò ní rí dààmú gbogbo àwọn nǹkan wọ̀nyí irọ́ bánsá ni gbogbo tí bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó ń ṣe ẹbọ sí Ọlọ́run ni bàbá tó pé à ń ṣe ẹbọ sí Ọlọ́run ń já sí wípé ń fi agbára Ọlọ́run ó fi fún nǹkan míì ohun tọ́lọ́run já sí pé òun nìkan náà ló lè ṣe é ẹlẹ́mí ò lè ṣe ó ń perí kíní yẹn ó ń ṣàfihàn àwọn nǹkan yẹn àti agbára yẹn sára nǹkan míì tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé ọkàn rẹ̀ ó já kó lára Ọlọ́run ara nǹkan míì ni ọkàn rẹ̀ yóò já sí. Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an láwọn nǹkan tí ń ju àwọn ọ̀rọ̀ Ọlọ́run bẹ nínú Al-Qur'an tí ń júwe ń pé gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí kéèyàn ìṣiṣẹ́ rẹ̀ ìwọ orogún pẹ̀lú Ọlọ́run ni èèwọ̀ ni nínú Islam téèyàn gbọ́dọ̀ ṣe é. Bákan náà ni àwọn ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ń bẹ jaburata tánàbí júwe fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa tá a bá jẹ́ mùsùlùmí òdodo tí a fẹ́ rí àánú Ọlọ́run tá à ń fẹ́ kọjá sí pé ìrun tá à ń kí yóò wúlò fún wa níwájú Ọlọ́run àwẹ̀ tá à ń gbà yóò wúlò fún wa níwájú Ọlọ́run tá à ń fẹ́ kí hajj tá a lọ kó wúlò fún wa níwájú Ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí Ànábì Muhammad ó ṣàlàyé fún wa pé ká ṣíwọ́ ń bẹ̀
ká jìnnà sí gbogbo ẹni tí bá ń ṣe ń fi wá ìbínú Ọlọ́run Ọba ni. Ẹ wo Ọlọ́run Ọba àlékè ọlá fún rẹ̀ nínú Al-Qur'an. Ọlọ́run sọ fún wa ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní kul afara'aytum ma tad'una min dunillahi in aradani Allahu bidurrin hal hunna kashifatu durri aw aradani birahma hal hunna mumsikatu rahmati kul hasbiyallahu alayhi yatawakkalul mutawakkilun. Ọlọ́run ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallama sọ fún àwọn ọmọ ènìyàn ń pé ẹ rí ni àwọn nǹkan míì tí ẹ ń gbójúlé lẹ́yìn Ọlọ́run, àwọn nǹkan míì tọ́já sí pé ibẹ̀ lọ́kàn yín wà ń pé àwọn kìíní àwọn ni ó ṣọ́ wa níbi aburú, àwọn ni ó ṣọ́ wa níbi àárẹ̀, kàbá àwọn kìíní àwọn olókùlẹ̀ ń pè lórí èrò yín, lórí àníyàn yín, lórí àdìọ́kàn yín pé àwọn kìíní àwọn ni ó dáàbò bò yín ní gbogbo nǹkan tí ń jẹ́ aburú, kàbí àwọn ni wọ́n fa àǹfààní kan fún yín, kàbí tí àtẹ̀sọ sí ṣọ́ọ̀bù òun ló fa àwọn oníbàárà wá fún yín, kàbí nǹkan tẹ́ fi kọ́lé òun ní ò ní jẹ́ kí olè kó wọnú ilé yín kó wá jalè nínú ilé yín, kàbí nǹkan tẹ́ fi kọ́lé òun ní ò ní jẹ́ kí àwọn àjẹ́ kí wọ́n wọnú ẹ̀, kàbí nǹkan tẹ́ fi kọ́pá, kàbí ìtẹ́ sọ́hùn, kàbí ìtẹ́ sísí bàǹtẹ́ ìdí yín òun ní ò ní jẹ́ kí ẹ rí láburú. Tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan tẹ́ sọ sínú mọ́tò jágajàga ni nínú èrò yín ẹ̀ ń ròyìn pé òun náà ni ó máa jẹ́ ààbò yín, ni ó máa ṣọ́ yín lọ, ni ó máa ṣọ́ yín bọ̀. Ọlọ́run ní rẹ̀ Muhammad sọ fún wọn pé gbogbo àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn mi Ọlọ́run, gbogbo àwọn nǹkan tẹ́ gbójúlé lẹ́yìn mi Ọlọ́run wọ̀nyí o. In aradani Allahu bidurrin. Ọlọ́run ní rẹ̀ Muhammad sọ fún wọn pé ǹjẹ́ tí Ọlọ́run ọba àlékè ọlá, ọba alágbára, ọba ṣèyówù, ọba lèwí lè ṣe, tí Ọlọ́run ọba bá fẹ́ fi aburú kan fi kàn mí, tó ṣetán láti fi ìdààmú kan fi kàn mí, haluhunna mumsikatu durrihi. Ǹjẹ́ gbogbo àwọn nǹkan mi, àwọn nǹkan jágajàga tẹ́ ń so mọ́lé, tẹ́ ń so mọ́ra, tẹ́ ń so mọ́ mọ́tò, kàbá àwọn nǹkan tẹ́ ń ran kan rẹ̀ ń pé òun ló lè dáàbò bò ń gbọ́ ọ̀dọ́ rẹ̀ ní àbò wà. Ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí lè ṣe kí ni? Ó lè yọ aburú tí Ọlọ́run ọba tó fẹ́ fi kàn mí, ó lè yọ kó lára mi. Ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí ni, ǹjẹ́ wọ́n lè kó mi yọ ní gbogbo nǹkan tí ń jẹ́ aburú tọ́lọ́run bá fẹ́ fi kàn mí? Ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n lè ṣe kí ni? Wọ́n lè wò mí sàn kó ní gbogbo nǹkan tí ń jẹ́ àárẹ̀ kàbí ìdààmú tọ́lọ́run bá fẹ́ fi kàn mí? Aw aradani bi rahmatin alahunna mumsikatu rahmati. Àní gbogbo àwọn nǹkan tẹ́ ń so mọ́ra bàbá tó olóògùn, olóòní oògùn, oní nǹkan tó lè ṣàṣeyàn tó jẹ́ pé tiẹ̀ ó fi bàjẹ́, kàbí ìwọ ìyá náà, kàbí ìwọ ayé náà, kàbí ìwọ àǹfààní náà, ìwọ tó ń pè rẹ̀ ní oníjàlábí, oníkìnìkan, gbogbo àwọn nǹkan tí ẹ gbé dání nì. Ọlọ́run sọ fún ààrẹ Muhammad pé sọ fún wọn, tèmi Ọlọ́run bá ti ń bá ṣe tán láti kẹ́ ọ, tí ń bá ṣe tán láti ṣàánú rẹ, tí ń bá ti ṣe tán láti ṣe ìbùkún ẹ, láti ṣe oore fún ẹ, ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n lè mú èmi Ọlọ́run lọ́wọ́ dání? Ǹjẹ́ wọ́n lè kánà oore èmi Ọlọ́run? Ǹjẹ́ wọ́n lè kánà ìkẹ́ èmi Ọlọ́run? Wọn ò tó bẹ́ẹ̀. Ọlọ́run ní kul hasbiyallah. Ọlọ́run rẹ̀ Muhammad máa sọ fún wọn pé èmi Ọlọ́run ọba mo tó ẹ, èmi Ọlọ́run ọba mo tó ẹ. Sọ fún wọn pé Ọlọ́run ọba tó mi, Ọlọ́run tó mi nínú gbogbo nǹkan tí ń jẹ́ aburú. Ọlọ́run ọba náà tó mi láti lè kó mi yọ ní gbogbo nǹkan tí ń jẹ́ aburú, ó tó mi lórí ẹ̀. Láti lè dáàbò bò mí níbi gbogbo nǹkan tí ń jẹ́ aburú, Ọlọ́run tó mi. Láti lè jẹ́ kí ní gbogbo nǹkan tí mò ń fẹ́ nínú àǹfààní, nínú dẹ̀ra, nínú ìkẹ́, kò sẹ́ni tó lè bá mi ṣe, Ọlọ́run tó mi láti lè bá mi ṣe. Alayhi yatawakkalul mutawakkilun. Ọlọ́run náà, òun náà ni mo gbára lé, òun náà sì ni gbogbo àwọn tí ń bá ń gbára lé Ọlọ́run ọba, òun náà lóye, òun náà ni wọ́n gbára lé, òun náà ló sì yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kí a gbára lé. Ẹ̀rí àyà yìí ó ń júwe fún wa pé à ń so nǹkan mọ́ra nítorí pé káburú kan má ṣe wá, à ń so nǹkan mọ́ra nítorí kápá àjẹ́ kan má ká wa, à ń so nǹkan mọ́ra nítorí pé ká má rí ìdààmú kan, kàbí à ń so nǹkan mọ́lé nítorí kó lè má wá jà wá, kàbí nítorí ká àjẹ́ lè má wọlé, kàbí nítorí káburú kan má ṣe wá, kàbí à ń so nǹkan mọ́ ṣọ́ọ̀bù wa nítorí pé ká lè tà. Àyà ó déclare gbogbo ẹ̀ ń gbé gbogbo nǹkan yẹn kò sí kankan bẹ̀ bá ti lò ní irọ́ ní bẹ́ẹ̀. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Bọ́ bá tà ọwọ́ Ọlọ́run ni, bó ní tà ọwọ́ Ọlọ́run ni, bọ́ bá sùn tó jí ọwọ́ Ọlọ́run ni, bó sùn ẹlẹ́mìí bẹ́ẹ̀ tó jẹ́ pé bá fẹ́ sùn ó ní òǹdè tí ó gbé kọ́hùn, ó ní nǹkan tí ó gbé kọ́ra, ó ní nǹkan tí ó sùn mọ́ bàdí nítorí pé kó lè sùn láyọ̀ kó jí láyọ̀. Irọ́ gbogbo aláwọn irọ́ ni. Gbogbo ká sùn láyọ̀, ká jí láyọ̀, ká lọ láyọ̀, ká bọ̀ láyọ̀, ká ṣe láyọ̀, ká rí gbogbo nǹkan ṣe,
Ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tí wọ́n sọ fún wọn pé dájúdájú ká máa so nǹkan mọ́ra, ká máa so oúnjẹ mọ́ra, kàbí ká máa so nǹkan kọ́lé, ká máa fi kọ́ ṣọ́ọ̀bù, ká máa fi kọ́ mọ́tò, ká máa so nǹkan jágajàga mọ́ra tá ń bá kiri wọ̀nyí. Ànábì ní inna ruqa wat-tama'im wat-tiwala shirk. Ànábì júwe àwọn nǹkan mẹ́ta nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ níbí báyìí, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa bá Ànábì Muhammad. Ànábì ní dáadájú rúkọ, ká máa pògèdè, ká máa pàyájọ́, wat-tama'imu àti ohun tá ń júwe ẹ̀ fún alẹ́ ní lásìkò tá a wà yìí. Wọ́n ní pé ká máa so oúnjẹ, ká máa so nǹkan mọ́wọ́, kàbí ká máa yọ orúkọ àlìjẹ̀nú, kàbí ká máa kọ orúkọ àlìjẹ̀nú, kàbí ká máa yọ àtìmí àwọn tọ̀láàsì mi láwọn nǹkan orúkọ nǹkan tí ò yé èèyàn kan ká máa hàn sínú orin, kàbí ká máa hàn sínú nǹkan, ká máa so máa wọ, ká máa wá so máa pa, ká máa gbé kiri. Ànábì ní gbogbo wa tíwàlà, kàbí ká máa ṣoògùn fẹ́, ká máa túláàsì ẹni tí ò fẹ́ràn ni àbẹ́ni tí ò fẹ́ ni, ká túláàsì ẹ̀ sínú ìfẹ́ ẹni. Ẹ̀yin ń dọwọ́ àwọn àfáà, ká ṣe wọn ní kálímọ̀ jùnúnù, ká ṣe ká sọ obìnrin kọ́dà, ká sọ obìnrin di wèrè nítorí ìfẹ́, ká fi agbára òkùnkùn kan, agbára àlìjẹ̀nú, ká fi kó ìfẹ́ ẹni tí kò fẹ́, ká fi kó ìfẹ́ ẹ̀ sínú ẹ̀mí ẹ̀. Ànábì ní gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀, ṣíríkù ni o, ẹbọ ni o, ìdẹ́bọ sí Ọlọ́run ni. Béèyàn bá ṣe bẹ́ẹ̀ fi kú, yóò rí ìṣòro níwájú Ọlọ́run ọba. Eléyìí èyí náà ń júwe ń pé àní máa so nǹkan mọ́ra kiri èèwọ̀ ni. Ọ̀rọ̀ Ànábì Muhammad, ọwá àwọn mẹ́wàá kan dìde nígbà ayé Ànábì Muhammad tí wọ́n lọ́dọ̀ Ànábì láti lọ fún Ànábì lọ́wọ́ ń pé àgbà ẹ ló jíṣẹ́ Ọlọ́run, àgbà ẹ lánàbì Ọlọ́run, a sì gba ìsìláàmù ní ẹ̀sìn, a sì gbà gbogbo ohun tó mú wá, a máa tẹ̀lé ẹ lórí gbogbo ohun tó pa láṣẹ, a sì máa tẹ̀lé lórí gbogbo ohun tó kọ̀. Wọ́n lọ ṣe bí àfa Ànábì, wọ́n lọ fún Ànábì lọ́wọ́ bẹ́ẹ̀. Wọ́n nígbà tí àwọn mẹ́wàá ìdíwájú Ànábì Muhammad, fàbáyà at-tis'ata wa amsaka an rajulin minhum. Ànábì gba ọwọ́ àwọn mẹ́sàn-án nínú wọn. Ànábì gba ọgbà ọwọ́ wọn, ó bọ̀ wọ́n lọ́wọ́. Àwọn mẹ́sàn-án nínú wọn, ó wá fi ẹnìkan ṣohóró kan ṣóńlẹ̀ tí ó bọ̀ lọ́wọ́ tí ó sì gba ọwọ́ ẹ̀. Faqalu ma sha'nuhu. Wọ́n wá ń sọ fún Ànábì àwọn mẹ́wàá, àwọn mẹ́sàn-án tó kù, akílódé ọgbà ìgbọ̀wọ́ àwa mẹ́sàn-án, béèyàn àwa mẹ́sàn-án ọgbà wọlé, ó sì wá kọtẹ ẹnìkan ṣo tó kọ tiẹ̀ yìí, kí ni nǹkan tó ṣe é, kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. Faqal, Ànábì wọn sọ báyìí pé inna fi addihi tamima. Ànábì ní dájúdájú ohun tó fà á tí mo fi kọ ọwọ́ tiẹ̀ tí mi ń gbọ́ ọwọ́ ẹ̀ wọlé, ẹ bá wọ ọrùn ọwọ́ ẹ̀, Ànábì ní tamima ń bẹ lọ́rùn ọwọ́ ẹ̀. Ó so nǹkan sọ́rùn ọwọ́, ó so nǹkan sọ́rùn ọwọ́, ó so oògùn sẹ́yìn ọwọ́, ó so tíà sẹ́yìn ọwọ́, sáà sínú lọ́rùn ọwọ́. Faqata ar-rajulu tamima. Gbàtà arákùnrin gbọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, kíní okùn tó so sọ́rùn ọwọ́ ni ó wá já lójijì. Nígbà tó já, fabaya'ahu ar-rasul sallallahu alaihi wasallam. Ànábì wá gba ọwọ́ tiẹ̀ nígbà tó ti jájákújá, tó ti já dààmú kúrò lọ́wọ́ ni, ó ṣe é ṣe ká gbọ́ ọwọ́ ẹ̀ dísì. Ànábì wá gbọ́ ọwọ́ fà mọ́ra, Ànábì bọ̀ lọ́wọ́, Ànábì gba ọwọ́ tiẹ̀ náà wọlé. Summa qala, lẹ́yìn wá gbọ́nà Ànábì wá ń sọ báyìí pé man allaqa faqad ashraka. Dájúdájú gbogbo ẹni tó bá so nǹkan mọ́ra o, kàbó so nǹkan mọ́lé, kàbó so nǹkan mọ́ mọ́tò, kàbó so nǹkan mọ́ ibùtajà rẹ̀, Ànábì dádájú ń tọ̀hún o ti ṣẹbọ sí Ọlọ́run, o ti wá orogún fún Ọlọ́run ọba. Eléyìí náà nínú ọ̀rọ̀ Ànábì Muhammad ni. Níjọ́ kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó rí arákùnrin kan. Arákùnrin yìí, Ànábì rí pé arákùnrin yìí òun náà so idẹ. Níjọ́ náà lọ́hùn ó kú dẹ, ó so kú dẹ sọ́wọ́, ó kú dẹ yìí wọ́n ti ṣe àwọn nǹkan sínú ẹ̀, tarákùnrin so mọ́ ọrùn ọwọ́. Faqal, Ànábì wọ́n sọ fún sàábé yìí pé wayhaka ma hadhihi. Kí ni nǹkan tí ń ṣe ẹ́? Kí lèyí tó so mọ́wọ́ yìí? Ibo ló ti gbélé kúrò? Qala min al-wahina. Arákùnrin wọ́n sọ fún Ànábì Muhammad pé èyí tí mo so mọ́wọ́ yìí, mo fi ń dáàbò bo ara mi níbi àrùn kan tó ń pè ní wáhínà.
àrùn yìí àrùn kan tí máa ń gba apá lọ́wọ́ èèyàn ni máa ń mú èèyàn láti bí èjìká báyìí tí yóò máa apá rẹ̀ ọwọ́ ẹ̀ gbogbo ẹ̀ títí gbogbo ẹ̀ yóò fi kú mọ́ ọ lára òun náà pè ní wàhínà. arákùnrin ni à ń lo kinní ohun tí mo so sọ́wọ́ yìí tí mo so sọ́rùn ọwọ́ yìí à ń lò láti lè fi dáàbò bo ara wa níbi àrùn tó ń pè ní wàhínà ni. Ànábì wa ń sọ fún pé amma innaha la taziduka illa wahanan. Ànábì ni ǹjẹ́ o mọ̀ wípé ohun tó so sọ́wọ́ yìí kò lè lé ẹkún kankan bí kì bá já sí pé àrùn ìdààmú tó ń kọ̀ tó ń sì torí ẹ̀ fi so nǹkan náà mọ́wọ́ ìní yìí kò ní lé ẹkún kún kankan bí kì bá já sí pé ìdààmú náà ní ó lé ẹkún fún. àrùn tó ní kọ́ má ṣe ẹ́ náà gan-an òkìní gan náà ni ó fa àrùn náà fún ẹ. imbidha ank Ànábì á sọ fún pé ohun tó so mọ́wọ́ yìí yá tètè yá yọ kó lọ́wọ́ yọ kó lọ́rùn ọwọ́ ẹ̀ fa innaka law bitta wa hiya alayka ma aflahta nítorí pé okùdà tó so mọ́wọ́ ni tó bá lọ wà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ tó bá lè fi kú tẹ́mi bá bọ́ lára rẹ tí okùn yẹn bá ń bẹ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ mọ̀ wípé ò ní mẹ́rìbọ́ nínú ìyà Ọlọ́run ò ní mẹ́rìbọ́ nínú ìyà Ọlọ́run o. eléyìí ó ń sọ fún gbogbo àwa náà tá a wà nínú àárẹ̀ kan kàbí tá a wà nínú ìdààmú kan tá a wá ń sòsókíso mọ́wọ́ kàbí tá a ń so nǹkan kí nǹkan mọ́ ọrùn tọ́já sí pé a juralẹ̀ fún Ọlọ́run a gbára lé Ọlọ́run àwọn nǹkan ẹ̀mí òkùnkùn kàbí àwọn nǹkan ogun tá à ń ṣe kiri yìí òun ló kù lágbára lé. Ẹ jẹ́ ká tètè lọ yanjú ara wa gbogbo nǹkan jágajàga tá a sọ́sá ẹ tètè lọ yọ kúrò gbogbo ẹni tá lára ẹ̀ ń bá ń bẹ lára rẹ̀ tẹ́ ti sòsókíso sí lára ẹ tètè lọ yọ nítorí pé tí àwọn nǹkan yẹn bá ń bẹ lára ẹ̀ tẹ́mi bá fi lè bọ́ lára ẹ̀ bẹ́ẹ̀ Ànábì ní sọ̀rọ̀ o Ànábì ní kò ní bọ́ nínú ìyà Ọlọ́run o kò sì ní bọ́ nínú ìbínú Ọlọ́run ọba. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò yẹ kó gbòtí tún sọ fún wa Ànábì ń kìlọ̀ fún wa nípa gbogbo àwọn nǹkan kí nǹkan tá ń so mọ́ra òǹdè ní irin ní kàbá àwọn òrùka tó ní àtìmínú tó ní àwọn nǹkan tó ń pè ní àtìmí tó yẹ pé wọ́n á yá wọ́n á kọ àwọn òǹkà sí kàbẹ́ àwọn òrùka tó já sí pé wọ́n á kọ orúkọ àlìjẹ̀nú sí tá à ń fi sọ́wọ́ kàbí tá à ń fi sínú àwọn ọmọ níka wa kàbí tá à ń fi sí ọrùn ọwọ́ kàbí tá à ń fi sínú nínú apá wa nínú pọnlu apá wa tàbí tá a fi ń kọ́ ọ̀hún náà. Ànábì ń ṣàlàyé fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ àṣeyìtánì ni o béèyàn bá bẹ́ẹ̀ fi kú mọ́ àfìlà òǹtọ̀ òun ò ní mẹ́rìbọ́ nínú ìyà Ọlọ́run. L'Ànábì tún fi ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ń pé man ta'allaqa tamima fala atamma lahu fala atamma Allahu lahu wa man ta'allaqa wada'a fala wada'a Allahu lahu. Ànábì ní gbogbo ẹni tó bá lọ fi okùn kan kàbí nǹkan àgbékọ́ kan kàbí nǹkan àgbésósára kan tó lọ gbé kọ́ra tó lọ gbé tó fi kọ́ra tó so sára kàbó so sínú ṣọ́ọ̀bù rẹ̀ kàbó so sínú ilé ẹ̀ kàbó so sínú mọ́tò rẹ̀ kàbó so síbì kan lẹ́ni tí fi ń dà ní ẹgbẹ́ kíní tí mo so yìí kàbí kíní tí mo gbé kọ́ yìí òun náà jẹ́ kí n rí àǹfààní kan báyìí kàbó òun náà jẹ́ kí n rí ìkóyọ kàbí ìdáàbòbò nípa nǹkan báyìí. Ànábì ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ fàlà àtàmọ̀láhùn láhùn Ọlọ́run ọba ò ní gbàdúrà olúwẹ̀ Ọlọ́run ọ̀dàlúwẹ̀ dára rẹ̀ ohun tí ń ro ni nítorí tó bá pẹ́ tẹ̀mímọ̀ nígbà táwọn onímọ̀ ń tú tẹ̀mímọ̀ wọ́n ní àwọn tẹ̀mímọ̀ ni àwọn orúkọ tí wọ́n sọ gbólóhùn yẹn lọ́la ń pẹ́ àwọn tí wọ́n ń ṣe wọ́n á máa ṣe àwọn nǹkan yẹn nítorí wípé kí wọ́n fi lè rí ọ̀rọ̀ wọn yanjú wọ́n á máa ṣe àwọn nǹkan wọn nítorí tá a bá ti ṣe kíní ọ̀rọ̀ wa ó yanjú kàwé tá a bá ti ṣe kíní àríṣọ Ọlọ́run àràbù Ọlọ́run. Ànábì ní gbogbo ẹni tí ń bá ń ṣe Ọlọ́run ní yanjú ọ̀rọ̀ ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ ò ní gba yíyanjú. Bákan náà ni gbogbo ẹni tó bá wọ́n ń pè kéríkan ní wàdáà eléyìí náà àwọn lábá máa so sára ni níjọ́ náà lọ́hùn wọ́n máa ìtumọ̀ kíní ẹ̀wọ̀n náà ni pé ìfọ̀kànbalẹ̀
ìfọ̀kànbalẹ̀ ìgbádùn nínú ẹ̀mí àwọn máa ṣe ń ṣe pé gbogbo ẹni tí bá ti ń so sára yóò máa ní ìfọ̀kànbalẹ̀ Ànábì ní gbogbo ẹni tí bá tún ṣe lé ẹ̀ náà ìfọ̀kànbalẹ̀ náà kò ní wọlé sí ìdààmú wàhálà inú ẹ̀ ní ó kù sí gbogbo àwọn àwíjàre wọ̀nyí pẹ̀lú àwọn ìtọ́ka yìí ó tó fún wọn ká mọ̀ wípé kìíní ìtàn wí kì í kọ̀ dáa ká jìnnà sí ẹbọ ni kódà àwọn ẹlẹ́mìí pé lẹ́bọ kékeré tí kò bọ́ aṣọ ìsìlámù kó lọ́rùn èèyàn òun náà nígbà téèyàn bá ti ń ṣe àwọn nǹkan yẹn tọ́já sí pé gbogbo àníyàn rẹ̀ gbogbo àdéhọ́kẹ́ pé kínní òun ni sábàbí tọ́lọ́hún fi ṣe báyìí tọ́lọ́hún fi ṣe báyìí òun gbé ní gbéngbé ohun tí mò ń ṣe mò ń ṣe kó máa jẹ́ sábàbí kí n fi rí nǹkan báyìí dì àmọ́ béèyàn bá wá lọ dà níyẹn pé kínní yìí àwọn kínní tí mò ń sọ sára àwọn kínní yìí ló fẹ́ dúró láti lapa lórí ohun tí mo fẹ́ ṣe láti rí ohun tí mo fẹ́ ṣe kí n rí i ṣe kàbí láti lè dáàbò bò mí gbogbo ẹni tó bá jẹ́ pé àníyàn tiẹ̀ lórí bẹ́ẹ̀ ni dájúdájú faqad asharaka shirkan akbar dájúdájú gbogbo ẹni tó bá ṣerú eléyìí ó ti ṣe ẹbọ ńlá tọ́já sí pé yóò yọ ìsìláàmù kúrò lára rẹ̀ yóò sọ di kèfèrí tó bá lè kú lórí bẹ́ẹ̀ kò ní rí àánú Ọlọ́run kò ní rí àforíjìn Ọlọ́run ọba Ọlọ́run máa ṣàì ṣọ́ wa Ọlọ́run kí kó ṣàánú wa lórí eléyìí gbogbo ẹni tí ń bá ń bẹ lórí ń pé ìmáa ṣe àwọn nǹkan báyìí ẹ jẹ́ kí á jìnnà sí i nítorí pé gbogbo ẹni tí ń bá ń so nǹkan kọ́ kàbí tí ń bá ń so nǹkan mọ́ra ẹni pé kò ní gbádùn nínú ìgbésí ayé ẹ̀ kò ní gbádùn nínú ìgbésí ayé ẹ̀ kò sì ní rí ìfàyàbalẹ̀ kò sì ní mọ Ọlọ́run ọba mọ́ kódà débi wípé àwọn onímọ̀ wọn á tún sọ pé tí àtà máa ń dì nígbà ń kọ Al-Kùránì ni kàbá ń kọ orúkọ Ọlọ́run sínú fèyí ni là ń fawọ́ fi dì í làwọn ń sọ mọ́ra wọ́n tún ya pariwo léyè yẹn náà. alhamdulilayi tí ó bá ti di apá kejì a máa bá ọ̀rọ̀ wa lọ. asalaamualeykum warahmatulahi wabarakatuh ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, a dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ a ti sọ̀rọ̀ fúnra wa pípọ̀ nípa àwọn ohun tá ń dì sára kàbá àwọn nǹkan tá máa ń so kọ́ra kàbí tá ń so fáwọn ọmọ kéékèèké tí ó lórí àníyàn pé kó fi jẹ́ ìdáàbòbò wa níbi aburú kàbí kó jẹ́ ìwà ìwòsàn fún wa kàbí kó jẹ́ ìwà àǹfààní fún wa nínú àǹfààní ayé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹnu àwọn onímọ̀ papọ̀ ń pé èèwọ̀ ni haramu ni nínú Islam. Naam, ohun tí kò yẹ kí a máa fẹnu kàn nínú ọ̀rọ̀ yìí òun náà ni wípé ẹlẹ́mìíràn máa bèèrè pé tó bá já sí pé ohun tá a fẹ́ so sára náà ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ó bá jẹ́ Al-Kùránì ńkọ́ kàbí kó jẹ́ orúkọ Ọlọ́run kàbó jẹ́ ọ̀kan nínú àwọn ìròyìn Ọlọ́run kàbó jẹ́ ọ̀kan nínú àwọn àdúrà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ni ṣé ilé ẹ̀ náà ò tún dáa ni. bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ láti gba ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n sọ sórí eléyìí náà apá kan wọn ni pé tí ó bá já sí pé àwọn kan tí a fẹ́ so sára yìí ọ̀rọ̀ Ọlọ́run ni kàbí àwọn orúkọ Ọlọ́run ni apá kan àwọn onímọ̀ ni pé kò bad ń pé kò burú a lè ṣe apá kan àwọn ẹni Ọlọ́run àwọn onímọ̀ wọ́n ní kódà tó bá já sí wípé ọ̀rọ̀ Ọlọ́run ni kàbí orúkọ Ọlọ́run kàbí ọ̀kan nú àwọn àdúrà Ànábì Muhammad náà ni wọ́n ní pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ń pé èèwọ̀ ni nú àwọn tí wọ́n sọ léyìí ànígbà tí àwọn awu ọ̀rọ̀ àwọn afi ojú inú fi wu ọ̀rọ̀ tí wọ́n wu ọ̀rọ̀ méjèèjì wọ́n padà tẹ̀síwájú ń pé ọ̀rọ̀ táwọn ẹnìkejì ní sọ ń pé kò lẹ́tọ̀ọ́ ń jẹ́ ìkíní kejì gbogbo àwọn kíní kò sí ìtọ́lẹ́tọ̀ ń bẹ̀ wọ́n lè yún ní agbàwọlé
nítorí kíni nítorí pé nígbà tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ kọ̀ fún wa nípa kíní anabi ò ṣe àdáyẹrí ẹ̀ kan gbogbo àwọn tí wọ́n so nǹkan mọ́wọ́ nígbà yá anabi Muhammad anabi ò bí wọn pé ohun tẹ́ ẹ so sọ́wọ́ yìí ọ̀rọ̀ Ọlọ́run ló wà ń bẹ̀ ni kùránì lẹ́kọ síbẹ̀ lẹ́so mọ́ ọrùn apá ni kùránì lẹ́kọ síbẹ̀ àdìsí ọ̀rọ̀ Ọlọ́run kàbí àwọn orúkọ Ọlọ́run kàbí àwọn àdúrà anabi òun lẹ́kọ síbẹ̀ lẹ́so sọ́hun ni anabi ò béèrè kankan lọ́dọ̀ wọn anabi pàṣẹ lápapọ̀ ń pé gbogbo ẹni tó bá ti so nǹkan sọ́hun kàbí gbogbo ẹnìkan tó bá so nǹkan sọ́wọ́ kọ sọ́hun ọwọ́ kàbí lápá ni kàbí lára ni kàbí ibikíbi yóò wò lè jẹ́ anabi jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan wọ̀nyẹn kò lẹ́tọ̀ọ́ nínú Islam èyí látara bẹ́ẹ̀ a rí i pé ká sọ pé àti alukurani o àti nǹkan míì tí ń ṣe alukurani o gbogbo ẹ̀ èèwọ̀ nínú Islam bákan náà nínú àwọn nǹkan tí ń jẹ́ ká mọ̀ pé èèwọ̀ ní kínní a rí i pé kákọ̀ yóò máa dúró do ìdínà fún ìwà àbàjẹ́ nítorí pé tá a bá gba aláyè ń gbọ́ yá ẹ máa hàn alukurani kàbí ẹ máa hàn nǹkan míì kẹ máa gbé kọ́pá kàbí kẹ máa gbé kọ́ṣọ́ọ̀bù kínní ni ó lè mú adébí ń pé abẹ́ sí lọ ṣe àwọn nǹkan míì tí ó lẹ́tọ̀ọ́ abẹ́ sí hàn alukurani láti èkó di kàbí a máa ṣe nǹkan tí ó dáa kàbí abẹ́ sí hàn àwọn orúkọ àlìjẹ̀nú kàbí àwọn nǹkan tí kò lẹ́tọ̀ọ́ ká ṣe kínní ni lè gbé a lọ́bẹ̀ kófì má dìbí ń pé àwa di ẹni tí ó máa ṣe nǹkan tí Islam nífẹ̀ẹ́ sí léyìí tá a ní mọ̀ tá a fi kó sínú ẹ̀ Islam kọ ọgbọ ẹ̀ ń gbé káṣíwọ́ ń bẹ̀. bákan náà ohun tó fà tó fi ní pé léyìí náà lẹ́tọ̀ọ́ sí a rí wípé gbogbo ẹni tí a bá hàn alukurani kàbí akọ alukurani sínú awọ ni kàbí nínú nǹkan ni kàbí ahọ́n sínú irin ni tó wá gbé kọ́ra a rí wípé ó rọrùn èyí tó sábà ṣẹlẹ̀ ò ní pé a bu ìyà alukurani kù àpọ́nlé tí alukurani ní a máa ṣe àbùkù alukurani látara ń pé ẹni tí kíní ẹ̀ wà lára ẹ̀ yóò fẹ́ lọ yàgbẹ́ yóò fẹ́ wọlé ilé ẹ̀gbin yóò gbé nǹkan náà ohun tó so mára kò ní bọ́ kó yóò wà lára ẹ̀ yóò fi gbé wọlé ẹ̀gbin ọ̀rọ̀ Ọlọ́run ọba àgbáyé jùlọ àwọn ọmọ kéékèèké tá a tún so sí wọn lọ́hùn tá a ń ṣe tí a tá a ń so sí wọn lọ́hùn kò síbi táwọn ọmọ kéékèèké ò lè wọ̀ kò síbi tí wọ́n lè ṣe é lọ ọ̀rọ̀ Ọlọ́run táwa gbé kọ́rin yóò máa fi gbogbo bí kí ọ̀dà àwọn ààyè ẹ̀gbin náà ni àwọn onímọ̀ fi sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ o ká kó yọra kó nu gbogbo àwọn kan wọ̀nyí ká gbé ara lé Ọlọ́run ọba ní agbára létí ó múná di òkò. eléyìí ni àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ní ká bára sọ nínú àsìkò yìí. èkejì òun náà ni wọ́n pè ní àtiyọrọ wà tasha'um nítorí pé tá a bá sọ pé àtiyọrọ ìtumọ̀ ẹ̀ náà ni tasha'um ìtumọ̀ kan náà ni wọ́n jọ ní. kí la ń pè ní àtiyọrọ? àtiyọrọ ohun tí à ń pè bẹ́ẹ̀ òun náà ni wípé kéèyàn máa ràn kàn kéèyàn ládìí ọkàn àdìí ọkàn pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tí n bá rìn tí n bá pàdé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tí n bá rí nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ kàbí tí n bá wọ aṣọ báyìí aṣọ tó ní kùlọ̀ báyìí tí n bá jáde òde náà ò ní yìn mí kàbí tí n bá rìn tí n bá kọsẹ̀ nǹkan báyìí ni ó fẹ́ ṣẹlẹ̀ ohun tó ń pè ní tìyára nìyẹn o ká máa fi ìṣẹ̀lẹ̀ nǹkan ká máa gbé kọ́ ká máa so mọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan míì wọ́n ti ń ṣe kínní látìgbà tó ti pẹ́ látìgbà láéláé ní ìran ọmọ ènìyàn ti ń ṣe léyìí kádàbọ̀ Muhammad kó tó wáyé ni wọ́n ti ń ṣe ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ṣáájú ànábì Muhammad àwọn náà ṣe àmọ́ àwọn Lárúbáwá nígbà nínú kánábì tó wáyé tí wọ́n fi sọ gbólóhùn wọ́n fi sọ iṣẹ́ yìí tí wọ́n fi sọ ní tìyára yẹn wọ́n yọ látara tẹ́rù látara gbólóhùn ẹyẹ làwọn Lárúbáwá máa ń sábà lò bọ́ọ̀ náà máa ń ṣe gbà táwọn Lárúbáwá fẹ́ rìn àjò wọ́n jí láàárọ̀ kùtù hàì lọ síbi tí àwọn ẹyẹ wà àwọn igi tí àwọn ilé ẹyẹ wà ń bẹ̀ wọ́n wá lọ gbẹ́ igi ni wọ́n gbẹ́ ilé ẹyẹ wọ́n máa wò ó pé tẹ́yẹ ní bá fò gbùrù tó bá sí apá ọ̀tún wọn lọ́ bá mú wọn ni pé ìrìn àjò tí mo fẹ́ rìn ìrìn àjò náà yóò dáa wọ́n rìn àjò wọn kàbí tí mo fẹ́ ṣe nǹkan náà ó fún rere ni àmọ́ tó bá já sí wípé apá òsìn ni ẹyẹ ní bá gbọ́nà lọ wà wọ́n rí pé ìrìn àjò tá a fẹ́ rìn kò ní mú nǹkan dáadáa jáde
wọ́n á sì torí ń pé ẹyẹ gbapá òsì lọ ohun tí wọ́n fẹ́ ṣe ni wọ́n ní lè ṣe nǹkan yẹn mọ́. Gbólóhùn tìyára yẹn wọ́n yọ látara ń pé ẹyẹ ni wọ́n máa ń lò bọ́ bá gbapá ọ̀tún ọ̀fọ̀rẹ́ nu bọ́ bá gbapá òsì kọ̀fọ̀rẹ́. Wọ́n ń gbà wáyà tán tí àwọn elédè wa kó agbégbó lóhùn ní sórí taburu àtàṣáùm òun náà ni pé kéèyàn máa rán pé kíní tó ṣẹlẹ̀ yìí kàbí nǹkan tí mo rí aburú ní ó padà ṣẹlẹ̀. Nam jama tí a bá wo ohun tá ń pè ní tatoyur kàbí àtìyàrá kàbí tá ń pè ní àtàṣáùm a rí wípé látara àlàyé tá a ṣe yìí ń júwe ń pé ìròyìnròyìn kan tí tawahum ìròyìnròyìn kan tí máa ń kó bá èèyàn tọ́já sí pé béèyàn bá ti jẹ́ni tí ń ṣe tíyàrá tí ń ṣe tàtọ́yùr yóò máa ní ìròyìnròyìn nípa gbó bá ti lè rí nǹkan ní nǹkan tó ti wà nínú ẹ̀mí ẹ̀ ń gbé kínní yìí tí ń bá rí kínní ohun tí mo fẹ́ lọ ṣe yìí kò ní dọ́gba ohun tí mo fẹ́ lọ ṣe yìí kò ní dọ́gba kàbí kínní yìí tí ń bá lo nǹkan báyìí ohun tí mo fẹ́ lọ ṣe yìí kò ní dọ́gba. Ọ̀pọ̀lọpọ̀ iná là ń ṣe lásòótọ́ àwà yìí ẹ̀rí pé àwọn ẹlẹ́mìí wọn á ní pé jùlọ àwọn obìnrin tó bá jáde kó lé tó bá lọ jà báyìí ẹlẹ́mìí tó bá pàdé ọkùnrin yóò ní àkàtà tó bá ní pé ọkùnrin ní ń bọ̀ yóò sàpadà wọlé padà nígbà pé àgbẹ̀ tó wọn bá pàdé ọkùnrin lẹ́nu tòun nígbà tí ẹ̀ nígbà tó bá pàdé ọkùnrin kò ní tà lọ́jà yóò wá ń bẹ̀ yóò máa yọjú òbí táyé ń tanra wa yóò máa yọjú ǹgbà olóbìnrin àwọn ẹlẹ́mìí yóò amú ọmọ ẹlẹ́mìí tẹ ìyá ẹlẹ́mìí yóò ní kọ́ ọmọbìnrin náà jáde kó rìn lọ kọ́kọ́ máa rìn bọ̀ kó wọn fi pàdé ẹ̀ kó wọn fi jáde kó fi tà lọ́jà. Ẹ wo àìmọ̀kan àti irọ́ pípa tí ọmọ ànábì Ádámù ń kó bara ẹ̀. Ẹlẹ́mìí bẹ ọkùnrin lòun tó bá fẹ́ jáde tó bá ní pé obìnrin lòun fẹ́ bá pàdé yóò sàpàdà wọlé padà yóò ní pé tó wọn bá bóbìnrin pàdé òun ò ní tà lọ́jà yóò wá dúró bẹ́ẹ̀ títí ọkùnrin ní wàá máa bọ̀ ní wàá tó jáde kàbí ẹ̀kọ́ kí wọ́n rán ọmọ ọkùnrin kan jáde pé kó padà wọlé kó jọ pàdé pọ̀. Ẹlẹ́mìí ń bẹ tọ́já sí wípé tó bá jáde tí ń bá kiri ọjà lọ obìnrin ló gbọ́dọ̀ kọ́kọ́ ta ọjà fún tó bá jẹ́ pé ọkùnrin ló bá ṣe é lọ́wọ́ kò ní tàǹjọ́ náà nínú ẹ̀mí tiwọn. Bọ́kùnrin bá pè ń gbọ́ fẹ́ rajà lọ́dọ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ kò ní dá wọn lóhùn yóò máa retí kó obìnrin kó rajà lọ́dọ̀ ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣẹ́ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí òdodo kan fún gbogbo àwọn nǹkan yẹn. Ẹlẹ́mìí ń bẹ tọ́já sí pé yóò máa ṣe tàṣáùm yóò máa fi àwọn ọjọ́ ayé fi ṣe tàṣáùm pé ọjọ́ báyìí ẹlẹ́mìí ò ní gbọ́ ọjọ́ àlàbà ọ̀dá o ọjọ́ àlàbà ọ̀dá o ẹlẹ́mìí ò ní ẹ jẹ́ kí n pe àǹfà mi ǹjẹ́ ọjọ́ lẹ́ndì ǹjẹ́ ọjọ́ màdí tá a fẹ́ ṣe kinní yẹn ǹjẹ́ ọjọ́ náà dáa rárá o ọjọ́ màdí ọ̀dá o ọjọ́ kinní kan lọ́dá ọjọ́ wo lọ́lọ́run sọ fún ẹ pé kò dáa náà àwọn ọjọ́ tó dáa Ọlọ́run kò dá ọjọ́ kan lọ́jọ́ tí ọ̀dá gbogbo àwọn ọjọ́ ló dáa. Bẹ́ẹ̀ láwọn nǹkan táwọn èèyàn máa fi ń ṣe tàtọ́yùr pẹ̀lú tàṣáùmù yìí báyìí. Àwọn ẹlẹ́mìí bẹ oṣù sáfàrì wọn náà ẹ bá fẹ́ rìn àjò ẹ má rìn àjò nínú sáfàrì o ẹ bá fẹ́ ṣe nǹkan o ẹ má ṣe nǹkan nínú sáfàrì yẹn pé oṣù kejì nínú ọdún lárúbáwá lẹ́yìn Muharram sáfàrì wọn ni pé ẹ má ṣe nǹkan nínú sáfàrì o tẹ bá ṣe nǹkan nínú sáfàrì kò ní àṣeyanjú o. Gbogbo àwọn nǹkan yẹn ìsìláàmù ni kò sí nǹkan tí ọjọ́ bẹ́ẹ̀. Ẹlẹ́mìí bẹ kùlọ́ ẹ̀ ní tiẹ̀ kùlọ́ ẹ̀ ní yóò ní pé òun ò gbọ́dọ̀ wọ aṣọ kùlẹ̀ báyìí kùlẹ̀ dúdú kùlẹ̀ pupa kùlẹ̀ kìíní kan tó wọn bá wọ òun ò ní tà lọ́jà. Gbogbo àwọn kan yẹn Islam kò gbà wọlé nítorí pé ó mú ìmáa fi agbára Ọlọ́run àti iṣẹ́ tọ́lọ́run lè ṣe ìmáa fi tì sí ara wọn kan. Gẹ́gẹ́ bá sọ tẹ́lẹ̀ á rí pé gbogbo kíní wọ̀nyí mo ní pé láti gbà láéláé kí Islam tó dé rárá ni àwọn èèyàn ti ń dá irú àwọn àṣà báyìí débi pé kíní yìí ká máa fi nǹkan fi júwe ń pé nǹkan yìí ló fà ní nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ kàbí nǹkan báyìí ló fà ní nǹkan báyìí ó fi ṣẹlẹ̀. Àwọn kèfèrí ìjọ náà lọ́hùn káàdé Muhammad tó wáyé àwọn a máa lo kíní nì láti lè fi kọ́ dín dáwà láti lè fi kọ́ dín iṣẹ́ táwọn ànábì Ọlọ́run tí wọ́n gbé dání láti lè fi kọ́ dín ìlànà tọ́lọ́run gbé fáwọn ànábì Ọlọ́run láti lè kí wọ́n fi wá fi jíṣẹ́ fún wọn. Ẹ wo ànábì Sọ́lì àwọn ìjọ ẹ̀ nígbà táwọn ànábì Sọ́lì ń jíṣẹ́ fún wọn ẹ fi ẹ bọ́ọ̀lẹ̀ tọ́lọ́run ní kẹ́ẹ̀ṣe ẹ wo nǹkan táwọn àwọn ìjọ ẹ̀ sọ fún àwọn ìjọ ẹ̀ sọ fún pé ìtàyàrùnà bí káwọ́ bí máa àkà ń pé ìrẹ Sọ́lì wò ìwọ pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé ẹ
gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí láburú ìwọ ló fà o ìwọ ló fà wíwá tó wà láàrin wa àti iṣẹ́ tó gbé dání tó ń ṣe tó ń sọ pé ká má sin àwọn ọlọ́run ọba wa mọ́ ká má sin ká má bọ́rìṣà mọ́ ìwọ pẹ̀lú àwọn tó wà pẹ̀lú ẹ̀yin lẹ́ ń fa gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ. Bákan náà Firaun Firaun òun náà ló kíní ó fi kọ́ dín Ànábì Musa. Firaun sọ fún Ànábì Musa nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá ń sọ, Ọlọ́run ní faiza ja'atuhumul hasana qalu lana hadhi wa in tusibhum sayyi'a yatayyaru bi Musa wa man ma'ahu. Nígbà ayé Firaun náà tí dáadáa bá ń ṣẹlẹ̀ báyìí tí gbogbo nǹkan bá ń dún tẹ́yẹ ń dún bí ẹyẹ tí kìnnì kan ké bí nǹkan tẹ́kùn ké bí eku tí gbogbo nǹkan ń dọ́gba nílùú àwọn Firaun pẹ̀lú àwọn ọjọ́ gbogbo nǹkan náà ń dọ́gba àwọn òòṣà tá ń sìn àwọn ọlọ́run wa tá ń sìn àwọn náà jẹ́ kí wọ́n kọ́ máa dọ́gba báyìí. Àmọ́ táburú bá dé tójú ọ̀bá rọ̀ tí gbogbo nǹkan ọba ṣíjọ́ bá dàrú tí wọ́n bẹ̀ sí rí problem nínú ìlú tí wọ́n bẹ̀ sí rí dààmú nínú ìlú wọn a máa sọ pé Musa ṣé orí ohun tó dálẹ̀ ìgbékígbé tó gbé wọ̀lú ẹ̀sìnkẹ́sìn tó gbé wọ̀lú òun ní ń fa gbogbo ìdààmú tí ń ṣẹlẹ̀ yìí o ẹ̀rí ànábì bẹ́ẹ̀ náà àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọjọ́ wọn àrà tí wọ́n dá nìyẹn. Ọlọ́run sọ fún wọn pé innama ta'irukum indallah èsì tọ́lọ́run fún wọn nìyẹn pé rárá o kò rí bẹ́ẹ̀ o gbogbo ohun tí ń ṣe yín àtọ̀dọ̀ èmi ọlọ́run ọba ló ti wá gbogbo aburú tó bá kàn yín àtọ̀dọ̀ èmi ọlọ́run ọba ló ti wá gbogbo dáadáa tó bá kàn yín àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá kì í ṣe àwọn ànábì èmi ọlọ́run kì í ṣe iṣẹ́ ètè èmi ọlọ́run ọba tí wọ́n ń jẹ́ fún yín. Nam jama látara eléyìí a rí wípé ká máa ṣe iṣẹ́ yìí kàbí ká máa hùwà yìí kì í ṣe nǹkan tí ó bójúmu nínú Islam. Bẹ́ẹ̀ làwọn kèfèrí Mákà náà ti ṣe bẹ́ẹ̀ fá títà Ànábì fi dé sí àárín wọn. Nígbà tá Ànábì wá dé sí àárín wọn Ànábì ó lòdì sí kínní pípọ̀ Ànábì lòdì sí pípọ̀ ń pé ká máa so ìṣẹ̀lẹ̀ nǹkan mọ́ nǹkan mọ́ ṣẹlẹ̀ nǹkan míì ká wá gbàgbé ọlọ́run pé ọlọ́run ní darí gbogbo nǹkan. Ànábì lòdì sí kínní pípọ̀ lànábì fi sọ fún àwọn ará Mákà pé àtiyarọ shirk Ànábì máa ń sọ fún wọn pé ká máa so nǹkan ìṣẹ̀lẹ̀ nǹkan mọ́ nǹkan. Ànábì ní kò sí nínú ìsìlámù látiyara Ànábì ní kò tẹ̀ sí ohun tó jọ bẹ́ẹ̀ kò sí ohun tó irọ́ lásán ni ká lọ gbọ̀n ilé ẹyẹ kí ẹyẹ wá fò kọ́ wá lọ ọ̀tún ká sọ nígbà tó lọ ọ̀tún ni ohun tá a fẹ́ ṣe o yóò dọ́gba kàbí kọ́ wá lọ òsì ká sọ nígbà tó lọ òsì ni ohun tá a fẹ́ ṣe kò ní dọ́gba kàbí nígbà tá a fẹ́ jáde ká wá rí nígbà tá a pàdé ọkùnrin níta lọ́jà àfi ká pàdé obìnrin kàbí nígbà tá a bá pàdé obìnrin látà lọ́jà kàbí bẹ́ẹ̀ ká sọ pé ohun tá a fẹ́ ṣe yìí o tó bá yẹ pé ijọ́ àlàrúbá la bá ṣe kò ní lálùbáríkà kàbí tó bá yẹ pé ijọ́ dìímọ̀ ijọ́ ọ̀sẹ̀ la bá ṣe kò ní lálùbáríkà àfi kó jẹ́ pé ìjọba Ànábì ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ irọ́ ni gbogbo irọ́ bá ń sá ni. Ànábì ní la tíyàrọ̀ ohun tí ń jẹ́ tíyàrà kan ká máa fi nǹkan fi wọ́n nǹkan ká máa fi nǹkan fi kọ́ nǹkan lọ́hùn pé nǹkan báyìí tá a bá ti ṣe é báyìí ní ó fi rí báyìí kàbí tó bá rí báyìí ní ó rí báyìí. Ànábì ní kò sí ohun tó jọ ọ́ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ kan ò sí irọ́ lórí irọ́ ni nǹkan kan ìṣẹ̀lẹ̀ nǹkan ò lè lápá lára ṣíṣẹlẹ̀ nǹkan míì. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń ṣàlàyé fún àwọn ará Mákà gbogbo ayé ń pé gbogbo ẹni tí ń bá ń ṣerú eléyìí o ìran kan nínú ìran ìṣekíni ìdẹ́bọ sí Ọlọ́run ìwọ orogún fún Ọlọ́run ìgbé agbára Ọlọ́run fún nǹkan míì. L'Ànábì sọ pé àtiyarọ ṣírìkù ẹ̀mẹ́ta l'Ànábì sọ gbólóhùn níjọ́ tá Ànábì ń sọ náà. Ànábì ní mò ń sọ fún yín o kẹ́ ẹ máa lérò pé ọkùnrin lẹ́kọ̀ọ́kọ́ tajà fún kẹ́ ẹ tó tà kàbí obìnrin lẹ gbọ́dọ̀ pàdé kẹ́ ẹ tó tà kàbí tẹ́ bá wọṣọ kan báyìí kẹ́ bá wọ aṣọ kọ́lọ̀ kan jáde báyìí ẹ níta lọ́jà kàbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá ń lọ bìkan tẹ́ bá kọsẹ̀ òsìn báyìí ibi tẹ́ ń lọ kò ní dọ́gba. Ànábì ní gbogbo ẹni tí ń bá ń ṣe yẹn kọ́ mọ̀ ń pé òun dẹbọ sọ́lọ́hun ni o ń ṣẹbọ sọ́lọ́hun ni o bí bọ́ bá ṣe bẹ́ẹ̀ fi kú gbogbo ohun tó ṣe láyé nínú ìrun nínú àwẹ̀ kò mà ní wúlò fún níwájú Ọlọ́hun Ọba. Ànábì tó ń sọ pé man raddatuhu tiyara ana hajatin fakoda ashraka. Ànábì ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe nǹkan ó ti lérò pé mo fẹ́ ṣe nǹkan báyìí àmọ́ ńgbà tó di gàdà ohun tóun rò ń pé tóun bá rí kinní náà ò ní dáa ó wá rí nǹkan náà látara nǹkan tó rí ni ohun tó fẹ́ ṣe ni ó wá fi nǹkan náà lẹ̀ kò ṣe é mọ́. Ànábì gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ dájúdájú ohun tóun ó ti ṣe
ẹbọ síwájú ó ti wọ́ orogún pẹ̀lú Ọlọ́run, ó ti ṣẹbọ sí Ọlọ́run. Ànábì ṣàlàyé fún wa ń pé ká máa wá ṣe tíyárọ̀, ká gbogbo ohun tá ń ṣe lálàyé yìí kéèyàn wájú wájú pé òun náà lókù ni wọ́n fi ń lo ìgbésí ayé ẹ̀. Òun lókù ló fi ń lo ìgbésí ayé ẹ̀. Ànábì ní kò sí nínú ìwà mùsùlùmí o, kò sí nínú ìwà ọmọlẹ́yìn Ànábì Muhammad o, kò sí nínú ìwà ẹni tó pè ní mùsùlùmí, kò sí nínú ìwà, kò gbọ́dọ̀ wà nínú ìwà ẹni tó fẹ́ wà àlìjánnà. Ànábì ní laysa minna man tatayyara aw tutayyara lahu. Ànábì ní kò sí nínú ìjọ òun Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní mo bọ́sẹ̀ kó lára ẹ̀, mo yọ kó nínú ìjọ mi, kò ní bẹ́ẹ̀ mi Muhammad wọnú àlìjánnà. Gbogbo ẹni tó já sí pé máa ń ṣe àtiyara, gbogbo ẹni tí máa ń hùwà tá à ń wí, gbogbo tó bá já sí pé tó bá fẹ́ jáde yóò ní tó láti ọkùnrin ló yẹ kí n kọ́ pàdé, kàbí obìnrin ló yẹ kí n kọ́ pàdé, kàbí tó bá fẹ́ ṣe nǹkan kíní tí wọ́n fẹ́ ṣe yìí tí n bá ti rí nǹkan báyìí nǹkan náà kò ní gba ṣíṣe, kàbí tí n bá ṣe báyìí ní ó gba ṣíṣe, kàbí gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìrìn àjò tí n bá kọsẹ̀ òsì ní kò ní dáa, tí n bá kọsẹ̀ ọ̀tún òun ni nǹkan náà yóò fi dáa. Kàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹni tó bá já sí pé tí ojú a máa ṣe àwọn ẹlẹ́mọ̀ wọ́n pè kí ìzátà lájà bójú bá ṣẹ́ ẹlẹ́mọ̀ pé tójú ọ̀tún bá ṣẹ́, kàbí tójú òsì bá ṣẹ́, kàbí tápá ẹ̀ bá ṣe gbìrìgbìrì nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀. Gbogbo ẹni tí bá ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ tó yẹ pé kíní ni àwọn nǹkan yẹn ní ń so mọ́ gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé ẹ̀. Ànábì gbogbo tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sí nínú ìjọ wọn Muhammad, kò ní bọ́ àwọn Muhammad wọ inú ọgbà àlìjánnà. Kàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹni tó bá já sí wípé òun náà kọ́ ní ṣe, àwọn ẹlẹ́mìí ni máa ń ṣe é fún, wọ́n máa ń júwèé fún gbà ibi tó fẹ́ lọ yìí àpẹẹrẹ sọ mí o, àpẹẹrẹ sọ mí pé ibi tó fẹ́ lọ yìí tó bá débẹ̀ nǹkan náà ò ní dọ́gba o. Àpẹẹrẹ wo ló sọ ẹ́? Jùlọ àǹfà oníjàlábì àwa tá à ń pera ní pé à ń ṣe jàlábì fáwọn èèyàn, àpẹẹrẹ sọ mí o, ó jí àlọ́dọ̀ Ọlọ́run o, kó tètè ṣíwọ́ kó ń bẹ̀ o. Àpẹẹrẹ wo ló sọ ẹ́? Gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àtẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fún tó wọn náà ti gbà bẹ́ẹ̀ wọlé tó sì gbà bẹ́ẹ̀ ń gbé lódodo ni. Ànábì ni wọ́n sí nínú ìjọ òun Ànábì Muhammad. Bàbá wo gbogbo àwọn àpèjúwe wọ̀nyí, àwọn ìjẹ́rìí wọ̀nyí ń júwe tí tá a gbé wá nínú Al-Qur'an àti tá a gbé nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó ń sọ fún wa pé ká máa ṣe tíyárọ̀ kàbí ká máa ṣe tasha'um kò sí nínú ìlànà Islam, ẹbọ ni, ìwọ orogún pẹ̀lú Ọlọ́run ọba ni. Gbogbo ẹni tí ọba ń dà níyàn kínní tóun náà sì fi sínú ẹ̀mí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń pẹ́ àwọn kínní iṣẹ́ ọjà tí mo fẹ́ tà yìí, kàbí mo ń jáde lọ mo pàdé ọkùnrin, n bá ti pàdé ọkùnrin, ìpàdé ọkùnrin ni òun ní ó jẹ́ kí n tà lọ́jà, kàbí ìpàdé ọkùnrin yẹn òun gan-an ni ò ní jẹ́ kí n tà lọ́jà, àfi kí n yá dúró sí ilé náà. Mo gbọ́dọ̀ pàdé obìnrin ló yẹ kí n kọ́ pàdé. Gbogbo ẹni tó bá fi sínú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn kìíní òun ló lè kó ìnira bá kàbí ló lè mú àǹfààní bá, dájúdájú kọ̀dà asharaka billahi shirkan akbar, dájúdájú fẹ́ ilé yẹn ó ti ṣe kíni, ó ti ṣe ẹbọ, ó ti wọ́ orogún pẹ̀ fún Ọlọ́run ọba. Shirkan yukhrijuhu min millatil Islam, ó ti ṣe ẹbọ ní ẹbọ tó jẹ́ pé yóò bọ́ aṣọ ìsìlámù kó lọ́rùn ẹ̀, yóò sọ di kèfèrí pọ́nbélé. Gbogbo ìrun tó bá kí láyé, gbogbo àwẹ̀ tó bá gbà láyé, gbogbo ájì tó bá lọ láyé, gbogbo dáadáa tó bá ṣe láyé kò ní wúlò fún níwájú Ọlọ́run ọba. Àmọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó já sí pé àníyàn tiẹ̀ o kì í ṣe pé bóyá tíyàrá ti ń ṣe náà ló fẹ́ lapa nínú ìgbésí ẹ̀, àmọ́ kíní ẹ̀ yóò máa jẹ́ sábàbí tí yóò fi rí nǹkan báyìí, tí yóò fi rí nǹkan báyìí, tí yóò fi rí nǹkan báyìí. Kò fi sínú àníyàn pé ìpàdé ọkùnrin òun kọ́ ní ọ̀hánà ń pé kóun má tà, àmọ́ tóun bá pàdé ọkùnrin nínú ẹ̀mí tiẹ̀ ń gbé tóun bá pàdé ọkùnrin lé ní Ọlọ́run ò ní jẹ́ kóun tà o, kàbí tóun bá òun mọ̀ ń pé Ọlọ́run ló fẹ́ ṣe, àmọ́ bọ́ lóun ọba ṣe é sẹ́ àfikọ́ jẹ́ pé obìnrin lòun pàdé náà eléyẹn náà òun náà ti dẹ́bọ, ẹbọ tiẹ̀ òun dẹ́bọ kékeré tí kò tí yọ kó nu Islam. Àmọ́ tí ó bá tètè padà kó nu àwọn nǹkan yẹn ó lè padà sọ ọ́ dẹni tí ó ṣe kíni, yóò padà máa dá ẹbọ ńlá èyí tí ó bọ́ aṣọ ẹ̀sìn kó ní ọrùn ẹ̀. Jàmá, kí ni nǹkan téèyàn lè fi kógun ja tíyárọ̀? Ìwà yìí kò sí lára ẹni tí ò sí, ó wà lára ọkùnrin, ó wà lára obìnrin, bó ṣe wà lára àwọn ẹni àná bẹ́ẹ̀ ló wà lára àwọn ẹni èní. Gbogbo ẹni Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni ó ṣe àlàyé fún wa ohun tí èèyàn lè fi kógun jà tí kò fi ní jẹ́ kí téèyàn ò fi ní jẹ́ kó ráyè lára èèyàn. Òun náà ni àtàwákùlù kámìl,
ala Allah subhanahu wa ta'ala. Òun náà ni ìgbáralé Ọlọ́run tán yányán, ìgbáralé Ọlọ́run tán pátápátá. Téèyàn gbáralé Ọlọ́run bá ń pé kò sí nǹkan kan, ewé kan ní bọ́lẹ̀ lórí igi lẹ́yìn Ọlọ́run, nǹkan kan ní sì jábọ́ láti sánmọ̀ bọ́ sílẹ̀ lẹ́yìn mọ́ Ọlọ́run. Ìgbáralé Ọlọ́run tán pé òun ò lè rí nǹkan kan ṣe, aburú kan ò sì lè ṣeun àyàfi kọjá sí pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba ni. Béèyàn bá gbára lọ́lọ́run á rí wípé gbogbo nǹkan tá ń pè ní tíyára àwọn ètò ìtàṣáwùmù olú ẹ̀ yóò kó lè ta ẹ̀. Qala Ibn Mas'ud, Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu, ó ń sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ níjọ́ kan ń pé ńgbà tí wọ́n sọ pé àtiyara shirkun. Ibn Mas'ud sọ fún wa ń pé àtiyara shirk ń pé ìmáa fi nǹkan ìmáa so nǹkan mọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan míì, ẹbọ ni o. Ohun táwọn wíbọ̀ látẹ̀kan, ẹbọ ni o. Ìwọ orogún pẹ̀lú Ọlọ́run ni o, ìgbàgbára Ọlọ́run fún nǹkan míì ni o. Wa ma minna illa walakin Allah yudhibu bitawakkul. Ibn Mas'ud ní àmọ́ kò sí ẹnìkan tí ìwà yóò fẹ́ máa jẹ jáde nínú ẹ̀mí ẹ̀, kò sẹ́nìkan tí kì í fẹ́ rò bẹ́ẹ̀. Bí àpẹẹrẹ ara sì ń sọ mí, àpẹẹrẹ sì ń sọ mí, ojú mi sì ń ṣẹ́ wàìwàìwàì, ara mi sì ń dágbọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan, kàbí nǹkan fẹ́ ṣe mí ni. Ibn Mas'ud ní kò sẹ́dá Ọlọ́run tí rú ẹ̀ ṣe, àmọ́ bọ́ bá gbọ́ báyìí ohun tí Ọlọ́run fi kóyàn yọ àtawakkul, òun náà ní gbára lọ́lọ́run. Tó bá jẹ́ mùsùlùmí lẹ́sẹ̀kẹsẹ̀ yọ gbára lọ́lọ́run gbéná, kò sí nǹkan kan, Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Gbogbo tí ó bá kàn mí àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, dáadáa ni àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, láburú ni àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Bákan náà ohun tí ń tún jẹ́rìí eléyìí, àdìsá Muawiya ọmọ Hakam As-Sulami, òun sọ fún Ànábì Muhammad, ó ní dájúdájú ń bẹ nínú wa o àwọn èèyàn kan tó jásí pé wọ́n máa ń hùwà yìí o. Ànábì ní zaaka shay, Ànábì ní kíní yajidu ahadukum fìnà, kò sẹ́ni tí kíní ò ní máa ṣẹlẹ̀ sí gbogbo náà ní kíní yóò máa rú ẹnu ẹ̀mí, àmọ́ ẹ má gbà á láyè o. Ẹ má jẹ́ kọ́kọ́ dín nípa nǹkan tẹ́ fẹ́ ṣe, ohun tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin ẹ lọ́ọ́ ṣe. Àpẹ ara kan ẹ̀ bá sọ yín, àpẹ ojú kan ẹ̀ bá sọ yín, Ànábì ní ẹ má jẹ́ kọjá pé kíní ẹ̀ ní yóò wá kọ́ dín nípa ohun tí ẹ fẹ́ ṣe. Kí Ọlọ́run bá kó má ṣàgbà fẹ́ni kọ̀ọ̀kan wa. Àsìkò náà ti lọ, jàmá aburú ń bẹ nínú kíní pípọ̀. Gbogbo ẹni tí bá ń ṣe nǹkan yìí ẹ rí wípé kíní yóò já ẹ̀mí ẹ̀ kó lára Ọlọ́run. Ara àwọn nǹkan yìí ni kíní yóò fi ẹ̀mí ẹ̀ sí. Gbogbo ẹni tí bá ń ṣe nǹkan yìí kò ní gbádùn gbèsè ayé ẹ̀, nínú hálàkìlò ní ó wà. Tó bá ti rí àpẹẹrẹ kan báyìí ẹ̀rù wọn máa bá ní, kò ní nífọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé ẹ̀. Gbogbo ẹni tí bá ń ṣe nǹkan wọ̀nyí kíní a máa bí irọ́ lásán. Àwọn nǹkan tí kìí ṣe real, tí kìí ṣe nǹkan pàápàá nǹkan tó gbọdọ̀ ṣẹlẹ̀, kíní a máa bí sínú ẹ̀mí fáwọn èèyàn, táwọn èèyàn wọ́n máa gbé sọ́tún, wọ́n máa gbé sósì. Jàmá ẹ jẹ́ kí a bẹ̀rù Ọlọ́run. Eléyìí náà ni díẹ̀ nínú àwọn àlàyé nǹkan tí wọ́n ní kí a ṣe fúnra wa ní èní. Òun náà ni a sọ̀rọ̀ nípa àtẹ̀mímọ́ tá ń pè ní àtàmáìmù lápapọ̀, a sì sọ̀rọ̀ nípa àtíyàrà tá ń pè ní àtàṣáùm, ká máa so nǹkan mọ́ ìṣẹ̀lẹ̀ kan mọ́ ìṣẹ̀lẹ̀ míì, kàbí kí nǹkan ká máa sọ pé tá a bá ti rí nǹkan báyìí láfi rí nǹkan báyìí. Gbogbo kíní wọ̀nyẹn àìní ìmánu tó, àìní ìgbáralé Ọlọ́run tó, òun ní ń fà. Béèyàn bá ń ṣe a máa kọ́ dín ìgbàgbọ́ èèyàn, béèyàn bá ṣe a máa kọ́ dín pé èèyàn gbà ń pé Ọlọ́run lọ́ba alágbára, òun ló lè ṣe gbogbo nǹkan. Haza wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. الله أكبر الله أكبر